A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́kalẹ́. Ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí mi onpointby2 ṣe wà yìí. Thank you for watching. Thank you for subscribing. May God continue to bless you and bless your pocket. Ẹ ṣé gan, mo dúpẹ́ gan ni. Gbogbo ìdí tá bá rí báyìí kọ́ la máa dó. Gbogbo ìdí kọ́ ni Dido, gbogbo fùrọ̀ kọ́ ni Dido, gbogbo òbò kọ́ ni Dido. Agbára ti wà lọ́wọ́ rẹ̀. Ṣé òun wá ní pé kó wá mú gbogbo ẹ̀ kó mọ́ bẹ́ẹ̀ gàì. Gbogbo èyí tó ń bẹ́ gàì. Ọlọ́mọmọ jó bẹ́ẹ̀. Tó wàá dọjọ́ alẹ́ tán àmọ́ sọ wípé bàbá ẹ̀ mọ́ bẹ̀ wọ́n ká. Èmi lẹ mọ̀ pé fẹ́ bẹ̀ ká. Ẹ mọ̀ sọ pé ẹ ti ra product mi onpointby2 o. Agbára ti wà lọ́wọ́ yín, ẹ máa fi ṣe nǹkan tó wù yín. Rárá, torí ẹ mo fi mọ́ ń béèrè pé ṣé ẹ ti marry. Èèwọ̀ tó bá ti marry, ìní ta product fún ẹ o. Mi ní ta product fún ẹ because nígbà tẹ́ lò tán tó jí láàrin òru tó rànjú kankan láìsí ìyàwó tó wà mọ́ ránṣẹ́ sí mi. Mọ́ ránṣẹ́ sí ọ̀pọ̀ ẹ mọ́ sọ pé onpointby2 gbà mí o. Èmi ò ní emergency wife àbí obìnrin fún ẹ. Ọlọ́run ni màá fi kó ẹ lọ́rùn. Ṣé o níyàwó? Ìwọ tó bá ti níyàwó tètè lọ wá ìyàwó because ó mọ bèrè obìnrin. Màá fún yín mo fẹ́ share life experience mo fẹ́ share yẹn bóyá nínú fídíò yàbí the next video. Ó ní ṣe pẹ̀lú arákùnrin kan tó ra ọjà ní ọwọ́ mi, tó ra product mi. Then mo wá báyìí mo ti pe product mi ní onpointby2 black seed therapy in the sense that powder wà, oil tẹ́ máa fi wọ́ ó wà, èyí tẹ́ máa mú ó wà, èyí tá fi yíká náà tá sọ di adùn yùngbà ìyẹn náà wà. Gbogbo kí ni mo fi coat ẹ̀, black seed mo fi coat ẹ̀, and mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn náà lọ. Ṣóyé yín wọ́n ní kinní kan tí kinní kan jẹ tó fi tẹ́nu nínú rẹ̀ náà ló máa gbé kò jù bẹ́ẹ̀ lọ. Kẹ́yìn kan pè bí onpointby2 èmi náà irúfẹ́ sáìdì mi náà nìyẹn jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ rárá. Ẹ sì àjẹ́ ká sì mọ́ bá lọ báyìí ná. Báwo ni product mi ṣe ń ṣiṣẹ́? Ẹ̀yin kan ẹ sọ pé ìgbà tẹ́ mú ó jẹ́ kẹ́ ẹ tóbi sí. Èmi ò promise yín ní 100% títóbi o. Nǹkan tẹ́mi sọ ní orí bíbà yìí, ìwọ tó bá di pé ó tóbi ó ṣe gbàǹgbà ó bá ara rẹ̀ múnú o, ó jọmọ́ blood ẹ nìyẹn. Nǹkan tó wà fún tí mo fi pè ní therapy ni pé èyí àti ti powder àti ti múmu iṣẹ́ wọn papọ̀, àti ti èyí tí wọ́n máa fi fà á iṣẹ́ wọn papọ̀. Èyí tó bá ti súnkì àbí bóyá ó wà nínú nǹkan tí product mi ó máa jẹ́ kó yọ síta. Èyí tó súnkì ara ẹ̀ náà ni bíi pé kí ara wínkù kíyàn wá lo one or two things kíyàn fi wá fà á síta títí ẹ náà ni. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé nítorí pé ẹ ti ń lò ó jẹ́ nǹkan tó ń ràn yín lọ́wọ́. Ó máa jẹ́ kí kinní náà kó nà dáadáa. Torí kò kí ń nà tẹ́lẹ̀ ó máa nà dáadáa. Ọkàn rẹ ò sí ń bẹ̀, ọkàn rẹ máa wà ń bẹ̀. Mò ń tètè ń wá ní táìmù tó bá fẹ́ ẹ má jẹ́ gíra mi jẹ. Táìmù tó bá fẹ́ ló máa wá. Bẹ́ẹ̀ náà sì ló wà fún obìnrin. Èmi ò fẹ́ kẹ́ mọ́ wá sí orí WhatsApp tá mọ́ rojọ́ rárá. Mo dẹ̀ wá fẹ́ fàsìkò yìí sọ fún yín pé àwọn nǹkan tí mo fi ń papọ̀ Nàìjíríà kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní ti jáde o. Mi ò ní sọ ju black seed lọ fún yín because that is the major thing. Ṣóyé yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé black seed kò kí ń ṣe Nàìjíríà. Ká tó wá sọ àwọn nǹkan mìta papọ̀ tó jẹ́ pé ó ń ẹ̀pù kanú láti jáde. Títí ẹ náà ni nítorí pé tó bá lo àwọn kinní ibi tó máa kú sí náà nù kò ní jáde mọ́. Bẹ́ẹ̀ tó bá wá lo àwọn kinní òun ló máa jẹ́ kó jáde. Àmọ́ ìwọ tó jẹ́ pé kò í ṣe títí ẹ pé kò í ṣe operation ni mo ṣe dípò tí màá sọ wípé màá mú flesh kan màá wá jàn mọ́ rárá. Ìwọ tó bá jẹ́ pé òun wá extra flesh tí mo sọ yìí ni pé extraordinary wàá dé hospital, and hospital gan ò ní ṣe fún ẹ because wọ́n mọ̀ wò pé ṣé are you below average? When you are extremely below average tí kìíní ẹ̀ dẹ̀ ń cause any problem gbèsè ayé rẹ̀, ó ní àwọn urologist àbí àwọn doctor wọ̀nyí ó ní wọ́n help ẹ pé àwọn fẹ́ ṣe operation fún ẹ.
but in as much as òun lo product mi on point by two èyí náà tẹ́yìn náà bá google o black seed bó ṣe jẹ́ rí i pé tẹ́ bá mu substantial amount quantity kan rí i pé ó ní bó ṣe máa ṣara yín lóore towards ìbálòpọ̀ activities. So ara nǹkan táwa jókòó lórí lélẹ̀ pẹ̀lú nǹkan míì náà tó jẹ́ pé mi ní orí ọ̀fẹ́ láti sọ fún yín, mi ní láti wá showcase gbogbo product yẹn bí báyìí tó yé yín. Àwọn tó rà lọ́wọ́ mi wọ́n mọ̀ tó yé yín dẹ̀ sábàdé ká gbé wá sójú bí báyìí àmọ́ kan tí ó lè bí wọ́n nú. And ẹjẹ́ wọ́n á sọ fún yín ẹ̀yin kan ẹ mọ̀ rò ó pé iye tó yẹ kó jẹ́ lélẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jòkó kẹ́yìn náà jòkó nísìnyí mo ti mention pé black seed powder ó wà nú ẹ̀ tó jẹ́ pé ó dáa fún health yín gangan apart from à ń ṣe gbìjìgbìjì ó dáa fún health yín ó wà níbẹ̀ kì í ṣe nàìjíríà ni o. dẹ́ lẹ́yìn ìgbà yẹn páàkì kan tó wá wà again páàkì yẹn oríṣiríṣi natural foods ló wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Asia àti nàìjíríà. lẹ́yìn ìgbà yẹn liquid tó jọmọ́ ti ìbílẹ̀ ó wà níbẹ̀ tó jẹ́ pé tẹ́ bá mú tán ó ní root nínú tẹ́ bá mú tán àwọn nǹkan tó ń ṣara lóyún lóore òní mo fi mix ẹ̀ tí mo ti send sí yín. tẹ́ bá wá mú yẹn tán màá ní ẹ fomi sí tó máa fi flat, màá ṣẹ̀ wá send liquid kan, màá ṣẹ̀ wá send herbal mo pè ní herbal oil mixture yìí ṣóyè yín tẹ́ bá ti rẹ̀ rí kọ́lọ̀ ẹ̀ agbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀. ìyẹn 100 ml mo máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti sọ di 200 ml nísìn. ẹ̀yin náà ẹ forí yín náà I'm sorry tó bá dàbí pé kínní ẹ forí yín calculate ẹ̀yin náà máa mọ̀ pé kò ṣe wàsá ká wá tó wá fi owó tí máa fi transport ẹ̀yin calculate ẹ mọ̀ sóyè yín ká tó wá sọ ìwọ̀nba bó ṣe 2000 bó ṣe 1000 tèmi náà fi sí torí wàhálà mi àtowó àwọn kan tá a fi páàkì ẹ̀yin náà ti mọ̀ pé kò ṣe ṣeréṣeré ọkùnrin là ń bá wí kì í ṣe boys. ọkùnrin lèmi on point by two ń bá wí kì í ṣe boys. so bí mo ṣe sọ yìí náà ẹ̀yin náà ó yẹ ká fi calculate pé bó ṣe máa dé àwọn kan tàdé sọ yìí kì í ṣe pé nǹkan tún nǹkan tó máa wà okay fún yín ni the first 3 days òun lè máa mú léra wọn especially ti powder yìí. ìgbà tó bá wù ẹ́ lórí ọ̀fẹ́ yòókù tó máa lò ìgbà tó bá wù ẹ́ kò dẹ̀ kí n bàjẹ́ because it's natural thing. so and tó bá dẹ̀ ti parí dose ẹ̀ nìyẹn kí ló tún wá kù so tó bá dẹ̀ ti parí ó parí ní side ẹ̀ nìyẹn. so ìgbà tó bá wù ẹ́ wàá tún wá black seed wàá tún mọ fi ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. black seed dẹ̀ ní ó tún ṣe nǹkan míì lóríṣiríṣi ó ti ṣara lóore lóríṣiríṣi ó ti ṣara lóore mo sọ fún yín pé ó dáa fún snoring ṣé mo sọ bẹ́ẹ̀ fún yín jọ yẹn náà ó dáa fún VP ó dáa fún control a kind of a type of kíní through express ni mo sọ fún yín o torí àwọn kan sọ pé ṣé medical ni àti gbede through express èmi fi ń sọ fún yín through express ó dáa kẹ́ mọ̀ lò tẹ́ bá lò ojú yín máa shine. mo ń sọ pé ojú máa shine àwọn kan rò pé bóyá nǹkan ọmọkùnrin mo ló máa shine tẹ́ bá lò bójú yín máa shine lélẹ̀ ẹ ní gbó ẹ máa yọ̀ǹgì sí i ẹ máa yọ̀ǹgì lójú ẹ máa yọ̀ǹgì ní heart nǹkan táwọn point by two náà lò nù. so ẹ dákun tẹ́ bá ti wá ra àwọn product yìí ẹ má fi ṣèrànù ṣe ti gbọ́ ẹ mọ gbogbo nǹkan tẹ́ bá máa ṣe láyé yìí ẹ fi bẹ̀rù Ọlọ́run pa sí ẹ dẹ̀ mọ̀ pé èmi on point by two mo ti sọ fún yín pé mo ti bèèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ti marry so therefore nítorí ìyàwó yín torí divorce àìfẹ́ká ọkọ mi ò tẹ́ mi lọ́rùn ẹ̀yin obìnrin náà sì ní ẹ mọ̀ sọ pé mo sọkùn látàárọ̀ tóbìnrin náà wà o tóbìnrin wà mo gbẹ ní ọkọ mi ò gbádùn mi ní nǹkan tó bá fẹ́ fi ṣe òní kó sọ fún mi wàá kàn sọ fún mi pé on point by two nǹkan tí mo fẹ́ leléyìí ọkọ mi kò gbádùn mi báwo mo ṣe fẹ́ gbádùn mi àwa àtúmọ̀ lọ far than what à ń sọ báyìí sìn àmọ́ gbogbo ẹ̀ owó náà lè máa san. so ẹ mọ́ gbàgbé this basically lórí product mi ni gbogbo òbòkọ́là ń dò that is just my advice. ẹ wà careful àwọn obìnrin àwọn ọkùnrin míì wọ́n ṣorí burúkú dè ní nítorí ìdókúdó
torí pé kí ni nítorí ìdókúdó ìwọ mọ́ tẹ̀lé wọn sórí burúkú. So kẹ́ ẹ tó lọ ẹ mọ́ gbàgbé iléeṣẹ́ alálùbáríkà tí mo sọ wípé ó máa kó èmi àti ẹ lọ sí àjì ọdún tó ń bọ̀. Kò ṣe iléeṣẹ́ míì yàtọ̀ sí Araf Travels and Tours. Araf Travels and Tours. Ẹ̀yin kan ẹ ti fẹ́ pè bá mi pa ẹ rí fóònù ti tèmi ni ẹ mọ̀ pé wọ́n nọ́mbà àwọn lélẹ̀ Araf Travels and Tours. Tó bá ti fẹ́ ṣe anything, tó bá fẹ́ lọ sí ìlú òyìnbó, tó bá fẹ́ lọ káàkiri, tó bá fẹ́ lọ lùdé pẹ̀lú family, tó fẹ́ lọ jẹ̀gbádùn, ẹ mọ̀ sọ pé kò sówó, owó wà níbi tó wà. Nọ́mbà àwọn lélẹ̀, nọ́mbà méjì mo máa pè fún yín lénìí 07032396409 lẹ́ẹ̀kan sí 07032396409 àbí 08087412372 lẹ́ẹ̀kan sí 08087412372. Iléeṣẹ́ tó máa kó èmi àti ẹ lọ sí àjì àbí tá a bá fọ́ lọ ìlú òyìnbó kódà kó jẹ́ Ghana, àwọn ni wọ́n pè ní Araf Travels and Tours. Sórí eyín àràfà lálọ́bọ̀ o èmi àti ẹni. So nọ́mbà ti tèmi on point by 2 ẹ mọ́ confusion ní sára yín. Nọ́mbà tèmi on point by 2 is 07015100651 tẹ́ bá fẹ́ on point black seed therapy. Ṣóyé yín ìlé rojọ́ púpọ̀ ẹ mọ̀ rojọ́ ẹ mọ̀ fún mi ní story bó bá ṣe tẹ́ bá ti sọ pé on point tẹ́ bá sọ fún mi pé on point black seed therapy lẹ́fẹ́ ó ti tán. Ṣóyé yín bẹ́ẹ̀ yẹn àní sọ dógó dúró tí mo ti mọ ibi tẹ́ ẹ lọ mo mọ̀ kẹ́ tẹ́ ẹ fẹ́. So this is on point by 2 using my words for others. Bye for now. Àṣà wẹ̀ lọ support wa o àṣà.